Assalamu alaikum wa rahmatullah. Fídíò yìí ni wọ́n sẹ́ndì sí mi. Níbi tí ọ̀gbẹ́ni yìí, Jakmal, tó ti ń sọ àwọn nǹkan tí ó fẹsẹ̀ múlẹ̀ tí ò rí bẹ́ẹ̀. Tí tó ń parọ́ mọ́ àwọn àfáà. Sẹ́mi pé ń jọ́ ní Ànábì lọ parọ́ mọ́ nípa ó sọ̀rọ̀ washing machine kò sọ̀rọ̀ washing machine. Alhamdulillah, in tí òru kan pé in tí òru kan pálí ọmọ Ànábì lè sí ń sọ̀rọ̀ in tí òru kan pé òun ó bá pàdé lọ́dọ̀ àlùmọ́ Ànábì náà ni kò sọ̀rọ̀ ọmọ Ànábì náà ni ó ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ọmọ Ànábì náà ni ó ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ọmọ Ànábì náà ni mo gbọ́ fídíò náà nígbà tó parọ́ mọ́ súnà Nábì tán àmálùmọ́ Nábì wọ́n jáde tí lọ́rùn kódà man la nakhaluhu yakhruj ẹn tààrùkú náà lè jáde wọ́n tún wá sẹ́ndì fídíò eléyìí náà sí mi mo wá rí pé eléyìí téèyàn bá ní kó wọ́n dákẹ́ torí ìfẹ́ mọ́ fún lésì mọ́ ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti dá lórí ìmọ̀ àbẹ́ni tó ṣe wípé ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ kíyàn máa fi ògbójú sọ tó bá wù nú ẹ̀sìn tó bá ti di àṣà rẹ̀ tó ti di ìṣe rẹ̀ èyàn máa fi wọ́n lẹ̀ ni wàhábùhù kálímọ̀ lèhúdì fi rámsì yìí ń tá a bá ti bò mọ́nú yẹpẹ̀ bí òkú ẹnìkiri tó ń lọ yẹ́yìn ẹ̀wò wípé ní sásọ rẹ̀ dọ̀ tí àbọ̀ mọ́ ọmọ pàtì síbi tó wà ní ọkọ̀ máa fàdúrà ránṣẹ́ sí ìntírù wọn wọ́ọ̀tì láwùjọ nù ni àbí ká fílẹ̀ fòkìlẹ̀ abúlùhùnmọ́ ti lè tẹni háṣòhù ká fílẹ̀ fáwọn àlùmọ́ àwọn tí wọ́n jẹ́ bloggers oríṣìí ká máa bú pé àfáà wá ń tọ́sọ wọn ọ̀lọ́ àfáà wá ká máa bú lásọsọ. Èmi wá rí pé ní eléyìí yàtọ̀ torí wípé tí ò bá súnmọ́ ó jọra wọn wípé ṣé ọ̀gbẹ́ni yìí náà tún ti di agbódegbà fáwọn tí ò lẹ́sìn ni ẹ̀sẹ̀ yìí ò lé ní àbí àwọn kan ń bẹ tí ò lẹ́sìn lára rẹ̀ tí wọ́n sì ń bá wọn ṣe tí wọ́n tó ń ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú torí ètò tó ń gbajúmọ̀ lóde nínú ni ọmọ mùsùlùmí ọmọ àfáà àbí àfáà fúnra rẹ̀ kan tó náà ń pè rẹ̀ láàfáà ìjẹwẹ̀ mú ìwọléwọ̀de pẹ̀lú kèfèrí lókù tí wọ́n ń ṣe nísìnyí tí wọ́n rí i pé àdúrà ń gbà nínú ayé àwọn wọ́n rí báwọn nítẹ̀síwájú wọ́n rí báwọn jí èèyàn ìtókù ọjà tá tún ná lọ́wọ́lọ́wọ́ nù àfikọ́ lọ́wọ́ sáà náà ló máa nẹ́bì lára wọn àìmọ́tul mudillun àwọn tó ń pera wọn ló ní mímọ̀ àmọ́ asọ́nù ni wọ́n asọ èèyàn nù ni wọ́n ẹgbọ́n Jakmal wí ká mọ̀ fèsì sílẹ̀ kọ̀ọ̀kan. Ǹjẹ́gbọ́ ṣẹgbọ́ dúó dèmi kọ́kọ́ yín eléyìí náà alhamdulillah nílọrin wa lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú prógámù tí mo ṣe ń jọ̀wọ́ ní nígbà tí ìyàwó bàbá Sàràkí tó kú alhamdulillah wípé ní irú nǹkan tó ń sọ ibáyìí nísìn àpò ara rẹ̀ lọ ń sọ sí ìwọ nìkan ló sì ní nǹkan rẹ̀ torí kọjọ nǹkan tára lọrin máa ṣe láwọn àfáà nígbà tí ìyàwó bàbá Sàràkí kúnjọ́ ní ẹ̀rí pé ní kódà ẹ̀fẹ́ mọ̀ pé Ìlọrin ni ọkọ ẹni náà ìṣinúgbà àwọn àfáà àwọn káwọ́ gbéra tí wọ́n wòran kódà Bùkọ́lá Sàràkí gan fúnra rẹ̀ kò tọrọ àdúrà fún kọ́lọ́hún foríjì àbí kọ́lọ́hún ọ̀kẹ́ ìwọ kan wà pé rẹ̀ láàfáà ọ wà máa sọ táwọn àfẹ́sìn ọ̀sọ́ ẹ sáfẹ́ rárí ọ̀rọ̀ bọnú bì kan Ọlọ́run ní gbà bẹ́ẹ̀ fún yín fa Ọlọ́run sì ní yọ̀ǹda bẹ́ẹ̀ ẹ̀dá mọ̀ gbọ́n tí ń sọ ǹso ìtòrí iṣẹ́ àpò ara ẹ̀ ní jẹ́ kán mọ̀ pé àwọn Ìlọrin tó dé ohun Jakmal dé ni ẹ wí Jakmal tó dé àwọn wo
ó láwọn kan kò sí ìkankan nú àwọn àfẹ́ẹ̀sìn kò só mọ́sí àbí kan báyìí nínú ìsìláàmù yìí tọ́wọ́ sọrú nǹkan tí ń sọ yìí belé páwọn wọn pín wípé òkú kèfèrí tó kú àwọn àfáà mùsùlùmí wá yapa ẹnu kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dìmú bẹ́ẹ̀ kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ́ gbọ́n so àkàwọn ẹ̀rí wá nísìnyí. wọ́n ní ìjẹ́ ó ti kú àforíjì náà sínú. ó dàbí pé ní àwọn nǹkan tó dàrú mọ́ ọ̀gbẹ́ni yìí lọ́wọ́ nù ni ó yẹ kó wá gbé jáde pé àlùmọ̀ níbi ẹ̀yìn àfáà ẹ dákun ẹ ṣàánú mi o mo ka áyà kan kò sì yé mi áyà pé wa rahmati wasi'at kulla shay'in ìké mi ọlọ́run ó kárí gbogbo nǹkan tẹ́lẹ̀ yìí bá ń ka kùránì dáadáa èsì ń bẹnu áyà wọn náà direct tọ́lọ̀ ní nígbàtá nẹ́bì Musa tàwọn ọjọ́ rẹ̀ tọ́lọ̀ ní kún wá sí ìjọsìn fún ọlọ́run nígbàtí Musa wá tọ́ padà pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀ lóòtọ́ lọ́kọ́ àwọn 40 nú àwọn ọjọ́ rẹ̀ ẹjọ́ gùnkì ẹwà tọrọ àforíjìn ọlọ́wà ní kó kí omi mọ́ wọn lẹ́sẹ̀ Musa wá ń bẹ ọlọ́run kẹwàá ṣàánú wa ọlọ́run ní sórí kí èmi ọlọ́run ó síwájú ìbínú èmi ọlọ́run mọ́gbọ́ ọwá ní wásà àkìtúbù ha èmi ọlọ́run yóò kọ́ Allahu akbar ìkẹ́tọ̀ fẹ́ tún nìṣẹ́ ọlọ́run láwọn olùwọ́ kọ fún ọlọ́run ní wásà àkìtúbù ha èmi ọlọ́run ọkọ̀ ìkẹ́ náà lilladhina fáwọn tó ṣe wípé ní yattabi'una ar-rasula an-nabiyyal ummi òjísí ọlọ́run ànábì àwọn tó ṣe pé ní ìdọkọ̀ mọ́ kà ní èyí wà nígbà Muhammad ọlọ́run láwọn ọjọ́ rẹ̀ ànábì nílò wọn kọ́ fún ẹgbọ́ ànábì wa ní kíni o ànábì wa lò wọ́n kọ́ fún kìí ṣe bó ṣe wá pín káàkiri ìfún tàbá tó wọ́n fẹ́ sọ pé ní ọ̀dà ká mọ́ sọ pé ní ká ṣe ìtìbáàrù náà pẹ̀lú òmùmù láfúsí á sọ fún ọ wípé ní kẹ́límọ̀ pé tọ̀ ká ní pé áyà wọn lè kó gbogbo nǹkan sínú ká mọ̀ sọ pé torí tọ́lọ̀ fi sọ kalẹ̀ nìkan a wà ní àtọ́bá wa rí bẹ́ẹ̀ wa rahmati wasi'at kulla shay'in ní ìké mi ọlọ́run ó kárí gbogbo nǹkan níbòmínà rabbana wasi'ta kulla shay'in rahmatan wa ilma ọlọ́run ó kárí gbogbo nǹkan ní kí àti ní mímọ̀ láyé bí iná ní kí ọlọ́run ọmọ kan kèfèrí lásìmọ̀ tó kẹ́límà ar-Rahman ọba àjọkẹ́ ayé gẹ́gẹ́ báwọn àfáà ti tú báwọn àgbàlagbà tá a bá ń lẹ̀ wáyìí bí wọ́n ti tú nù ní àmì tí wọ́n tú sí ò lè rẹ́nìkan tí ń bọ́ túrú bẹ́ẹ̀ ó tún wá ní pé wa rahmati sabaqat ghadabi torí pé tọ́ ọba ní pé kèé sayé nìkan lọ́mọ tọ́ ọba tún ní tí ó sọ fún ayé ọlọ́run wá pa àwọn ọjọ́ ọ̀kan rẹ nínú ayé ń bì tó bá ṣe pé wa rahmati wasi'at kulla shay'in èyí ṣe tọ́lọ̀ ń pa àwọn èèyàn rẹ pé ètò ti dálìkì àmọ́ wọn tí kú ayé ni wọ́n wà tọ́lọ̀ ti pa wọ́n rẹ fa nígbà kèfèrí wọn ní agbára tọ́lọ̀ mọ̀ pé tán bá pé láyé jù bẹ́ẹ̀ lọ wọn ò ní jẹ́ mùsùlùmí wọn ò ní gbé wọn lọ́wọ́ bá gbọ́ ká má wàá sọ àwọn tó ṣe pé ní wọ́n tún wá kú sínú rẹ̀ gangan kì í ṣe pé ìyà ọlọ́run ló pa wọ́n fa wọ́n kú sínú ẹ̀ ni sọ̀yà rahmati wasi'at kulla shay'in tó fẹ́ fi tú ní bó ló ṣe tú eléyìí náà ìjọ ànẹ́bì sọ́líù ìjọ ànẹ́bì húdù ìjọ ànẹ́bì lútù ìjọ ànẹ́bì núhù gbogbo àwọn ànẹ́bì wọ̀nyí tààkà wọ́n yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ wọ́n ṣe kí ni wọ́n lọ wíyìn tó fẹ́ wítán kí n lọ bí tí ń lọ kíákíá torí àkókò ìfẹ́ gbogbo jù so orí wa rahmati sabaqat ghadabi tó rí tú ìjẹmbọ̀ tú láyé ń bí ọlọ́run ní ìkẹ́ òun ọlọ́run síwájú ìbínú òun ọlọ́run bẹ́ẹ̀ ni wallahi kò sí rọ́mbẹ̀ ẹ wo kọ́mù èèyàn ó tó bá débi pọ́lọ́run ó fìyà jẹ ọlọ́run ó pa ìjọ kan rẹ ẹ wo ìdẹ̀rọ ọlọ́run tí wọ́n ti ń bá bọ̀ ẹ wo ìdẹ̀rọ ọlọ́run tí wọ́n ti máa lò bọ̀ wá ẹ wo àánú tọ́lọ́run ó ti máa kọ mọ́ wọn bọ̀ ẹ wo oríṣiríṣi oore tọ́lọ́run ó ṣe fún wọn tí wọ́n ti ń lò bọ̀ wá ṣé àlàáfíà ní ká sọ ni ṣé tìṣẹ̀mí ní ká sọ ni ṣé tìjẹ ẹ̀mú tọ́lọ́run ṣe rọrùn fún wọn
tá a bá tún wọ́n sọ pé lálìkì àmọ́ látún rí fáàsì á wà sọ fún ọ wípé ní ẹnu mọ sùúrù tọ́lọ́run bá ṣe fún gbogbo ayé lápapọ̀ tó wá ní ẹ máa ṣe ìṣirò iṣẹ́ kó tó di pé àwọn fìyà jẹ yín nínú rahma Ọlọ́run tó síwájú ìbínú ẹ̀ náà nù ni torí pé ní kálukàn dé yá ẹ̀yẹ mọ́lé ní ẹmọ wọná lọ àlìdẹ́nà ẹmọ wàlìdẹ́nà lọ kọ̀sẹ́ni tí ó bí Ọlọ́run ọba wa àmọ́ tún ní kọ́ kálukú tó máa sọ̀rọ̀ ẹ̀yà wa sọ ẹ̀yà wa ṣe ìṣirò rẹ̀ ibi tá ti máa mọ̀ nìyẹn ọ̀yà. ṣẹ̀rí báwọn nínú àìmọ̀kan mí nù ní pé kulla shay'in ní gbogbo nǹkan tọ́lọ́run bá ní kulla shay'in ní gbogbo nǹkan Ọlọ́run mọ́ yọ àwọn nǹkan kú ń bẹ́ẹ̀ dé fún ọ lápèjúwe Suratul Ahqaf Ọlọ́run àwa rán atẹ́gùn kan sí wọn tudammiru kulla shay'in bi amri rabbiha atẹ́gùn náà gbogbo nǹkan ló parẹ́ pátápátá pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀dàkùn torí Ọlọ́run ilẹ̀ ẹlẹ̀ tọ́lọ́run jogún fún wa tá a wà lórí ẹ̀ sóhun náà parẹ́ sísànmọ́ náà parẹ́ ibi nínú shay'in ló wà àdáyàrá sí Ọlọ́run kọ́ àwọn màláíkà ń kọ́ àwọn àlìjẹ̀nú gbà ń kọ́ wọn ò parẹ́ àwọn tó wá jẹ́ onígbàgbọ́ lálàálùmọ̀ nábì náà tọ́lọ́ ń pa àwọn ìjọ rẹ̀ rẹ́ àwọn tó jẹ́ mùmínú sọ́lọ́ ń pa àwọn náà rẹ́ Ọlọ́run ọ̀pá inú kulla shay'in inú shay'in làwọn náà sì wà ìdán tá a bá rí kulla shay'in ọ padà sí wípé ní kí làgbọ́ yí ẹ̀ ní mo sọ dẹ̀ kẹ́ pé ní ọyọ kọ́ jáde kí àlùmọ̀ nábì ẹ ṣàánú mi o ẹ̀dá kòkè ní ìdàrú wọn ò ní tú àbí àfà yí padà àmọ́ fàárí ò ní jẹ́ wọ́n ti ń pè yín náà ní ṣe azadu àbíkí lẹ́ ń pè azadu lè wá ìzí náà ọlọ́gọ́ ṣàánú wa ọyá. ìwọ lọ sọ jákmọ́lù ìwọ lọ sọ dúó jákmọ́lù ìwọ lọ sọ àfẹ́ẹ̀sìn tó bá sọ bẹ́ẹ̀ tíra tó bá ti kà á mọ́fàlùmà níbi lóko tó dí mọ́ fún wọn ro bó ti ṣe ń bi ọ̀rọ̀ washing machine náà nù ní fọ̀rọ̀ washing machine lẹ́ o pé àṣírí rẹ̀ tún bẹ́ẹ̀ ọwọ́ bá wọn bẹ́ẹ̀ padà wá bí eléyìí náà àwọn àfáà tó sọ ohun dákọ̀ wọn fáyé àfáàlùmà níbi tó sọ dákọ̀ wọn fáyé káwò pé ní sáwọn àfáà táyé ní ìtìbárù pẹ̀lú wọn náà báwọn àfáà lálàá sáwọn àfáà rédèrèdè sáwọn àfáà táyé ní ìtìbárù pé ní àfáà lẹ́ni yìí ẹlẹ́sìn Ọlọ́run ni alágbọ́yé táwọn sọ̀hábà níbi gbọ́yé ni àbúwọ̀nrán àfáà kó wọn jáde wá tíra tó ló ti káhùn wá sọ tíra náà fún wa dáwọ́ wá padà sínú tíra pípẹ́nu mọ́dí àbí mẹ́rẹ̀ẹ̀rin ọgbọ́sẹ́ mọ́dí àbí tó gbajúmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tálùmọ̀ nẹ́bí ń tẹ̀lé táà ń tara wọn táà fi ń gbọ́ Ọlọ́run àtànẹ́bí rẹ̀ yí àtàwọn sọ̀hábà nẹ́bí kò sí kankan nù wọn tó sọ wípé ní kéfèrí tó bá kú wa di tọrọ àdúrà fún in tí wọ́n ṣe ìtìláàfù lélẹ́rí rẹ̀ o bóyá òun ló dàrú mọ́ ọ lọ́wọ́ mo sọ pé ẹyọ kó jáde wá pariwo sálùmà níbi àbáwọn àfáà pé dákẹ́ ṣàánú mi kì ní ìdàrú in táwọn àfáà ṣe ya pẹnu lé lórí ni wípé ṣé ń gbà tí kèfèrí wà nù ayé ìdá alẹ́ ṣàdúrà kọ́lọ́hún ò foríjìn àwọn àfáà sọ pé ní ìtumọ̀ rẹ̀ ni pé ní tá a bá ní kọ́lọ́hún ọkẹ́ wọn kọ́lọ́hún ò foríjìn wọn láyé ń bí ń gbà wọn ètí ìkú ìtumọ̀ rẹ̀ ni pé ní kọ́lọ́hún ò fi wọ́n ṣe kò ń gẹ́ ìmọ̀nà Ọlọ́run tí wọ́n fi rí ìkẹ́ Ọlọ́run ọ̀gbọ́ ní táwọn àfáà sọnù àmọ́ bó ti wá kú a wà tọrọ àforíjì fún a'udhu billah kò síbi ẹ̀rí níwà jámọ́gbọ́n táwọn àfẹ́ẹ̀sì sọ al-Imamu Nawawi rahimahullahu ta'ala Imamu Nawawi òní madhhabi Shafi'iyya ní sọpọ́dé ní nínú Majmu' Sharhul Muhadhab direct Al-Qur'ani wí àti ìpanu pàlúmà Nabi Allahu Akbar Imamu Nawawi lọ́kọ́ sọ yún náà nínú àwọn Shafi'iyya àwọn àgbàlagbà àfáà tó ju wọn tó yí màlúmà Nabi dáadáa Imamu Nawawi ṣe é lé ní nínú àwọn Hanabila bó ṣe wá sí lọ́mọ sí tó ní al-Imam Ibn Taymiyyah Sheikhul Islam rahimahullahu ta'ala nínú Majmu' Fatawa kọ́nà bá ní kẹwọn volume ẹlẹ́ẹ̀kejìlá page 489 wọ́n sọ ń bẹ̀ wípé ní fa inna al-istighfara lil kuffari ká tọrọ àforíjì fún kèfèrí la yajuzu kò lẹ́tọ̀ bil kitabi was sunnah pẹ̀lú tọ́lọ̀ wí tá Nábì náà wí wal ijma' àti ìpanupọ̀ àwọn àlùmọ̀ àwọn àlùmọ̀ wàlẹ́ àwọn sọ̀hábà Nábì nù ní tọ́tígbọ́ àwọn sọ̀hábà Nábì àlùmọ̀ ó gbà wáyé ń tẹ̀lé wọn ní àwọn náà jálùmọ̀ látara ìjálùmọ̀ Nábì wọn Majmu' Fatawa nù ní tọ́ kíkà tó wá tẹ̀ síwájú
wípé ní káwá ṣàdúrà Ọlọ́run kẹ́ Ọlọ́run foríjìn fún kèfèrí tó wà nínú ayé mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan àwọn àfáà lọ́rọ̀ tọ́pọ̀ ipe sọ lẹ́tọ̀ọ́ àbí ọ̀lẹ́tọ̀ọ́ kìí ṣe wípé ní kọ́lọ́hún ó foríjìn ẹbọ tí ń ṣe àbíwá kèfèrí tó kú lé lórí là ń sọ o àmọ́ kọ́lọ́hún ó foríjìn ní ipe kó lè bá àtúbá ń bẹ̀ kó lè bá jẹ́ mùsùlùmí látàyé kó tó kú ni ẹ̀rọ tó ti wá pàdé Ọlọ́run ní kèfèrí wàláhì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́mọ̀ wá fún ọlápèjúwe Ibn Qayyim al-Jawziyya rahimahullah náà wà fáhà náà bílá lẹ́ǹkan sí náà nù ní tíra àwọn tán pè ní Madarijus Salikin page volume alákọ̀ọ́kọ́ page 36-37 wọ́n sọ ń bẹ̀ wípé ní wa man asani fa innaka ghafurur rahim áyà kan wá tá Nábì Ibrahim sọ wípé ní ẹni tó bá wá sẹ̀mí tí ó tẹ̀lé àṣẹ tí mi Ibrahim pa Ọlọ́run aláforíjì ọba oníkẹni wọ́n ní kò sọ wípé ọba kàyàkàyà ọba onídàájọ́ ni wọ́n nítorí ààyè títí ń ṣàdúrà ní ààyè títí ń tọrọ ìkẹ́ Ọlọ́run ni títí ń wàánú Ọlọ́run ni ìtumọ̀ rẹ̀ ni wípé Ọlọ́run foríjì wọ́n Ọlọ́run kẹ́ wọn pẹ̀lú kó fi wọ́n ṣe déédéé kí wọ́n ṣẹ́rí padà kó nú ẹbọ wá sínú ìmọ̀wọ́ Ọlọ́run lọ́kan wọ́n ṣẹ́rí padà kó nú ẹ̀ṣẹ̀ wá sínú ìtẹ̀lé tìwọ́ Ọlọ́run gẹ́gẹ́ bó ti wà nú hadithi pé Allahumma ighfir li qawmi fa innahum la ya'lamun Ọlọ́run foríjì àwọn ọjọ́ mi torí wọn ò mọ̀ ní o oníbàndà Ànábì náà ṣe kí ni Ànábì ní Ọlọ́run foríjì àwọn ọjọ́ mi torí wọn ò mọ̀ ní nígbà wọn bẹ̀ nú ayé àwọn tí ó kú sí kèfèrí nú Ànábì ó tọrọ àforíjì fún wọn o tọ́ wa qala Badruddin al-Ayni inú àwọn àfá Hanafiya oníbàwọn àtìkà Shafi'iyya àtìkà Hanabila àwákà kínú àwákà Hanafiya báyìí àwọn tán tẹ̀lé mazhabi Abi Hanifa àfá Badruddin al-Ayni nínú Umdatul Qari wọn volume 23 page 19 bẹ̀ wípé àdísítà Nábì sọ pé Allahumma ighfir li qawmi Ọlọ́run foríjì àwọn ọjọ́ mi ma'anahu ìtumọ̀ rẹ̀ ni pé ihdihim ila al-Islam Ọlọ́run fi wọ́n mọ̀nà Ọlọ́run fi wọ́n mọ̀ Islam tí wọ́n mọ̀ Islam ni èyí tó ṣe pé látara gbígba Islam yìí òun náà ni àforíjì ó fi lálàáfíà fún wọn tí èjẹ́ tí wọ́n li anna dhanba al-kufri la yughfaru torí pé ẹ̀ṣẹ̀ pé yẹn jẹ́ kéfèrí pẹ̀lú Ọlọ́run foríjì aya direct ni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ẹ̀kan eléyìí ka Kùránì báyìí aw yakunu al-ma'na àbíká nítumọ̀ hadith yìí lẹ́ẹ̀kan sí ni pé ní ighfir lahum in aslamu Ọlọ́run foríjì wọn tí wọ́n bá gba ìsìláàmù gbogbo tàbí nǹkan nínú ayé Al-Hafiz Ibn Hajar rahimahullahu ta'ala àwọn náà ni táwọn náà sọ wípé ní tí kèfèrí bá sì wà nínú ayé tí ètí ìkú alìbẹ̀lọ́n kọ́lọ́wọ́ foríjì kọ́lọ́wọ́ ọkẹ́ ìtumọ̀ ẹ̀ ní kí ni kọ́lọ́wọ́ fi ìmọ̀nà sí Islam kìí ṣe tó bá kú tán wa qala al-Qurtubi rahimahullahu ta'ala Imam Qurtubi mo fi Málíkíyà sọ́wọ́ gbẹ̀yìn nítorí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pariwo ńlẹ̀ wa wọn náà tá ń tẹ̀lé mọ́tí àbí Imam Málíkì rè àgbogbo wa Málíkíyà ńlẹ̀ wa ń bí àfáàwà Qurtubi rahimahullahu ta'ala nù tafsiri wọn tán pé ní al-Jami'u li ahkamil Qur'an volume ẹlẹ́ẹ̀kẹjọ page 274 wọ́n sọ ń bẹ̀ wípé ní wa qad qala kathirun minal ulama ọ̀pọ̀lọpọ̀ àwọn onímímọ̀ ni wọ́n sọ pé la ba'sa an yad'u ar-rajulu li abawayhi al-kafirayni wọ́n mọ̀ ní kò burú ipé kí èèyàn mùsùlùmí kó tọrọ àdúrà fún òbí rẹ̀ méjèèjì tí wọ́n jẹ́ kèfèrí wa yastaghfiru lahuma ó sì máa tọrọ àforíjì fún wọn ma dama hayyayni lópin ìgbà táwọn méjèèjì bá sì wà láyé tí wọ́n ń ṣẹ̀mí fa'amma man mata àmẹ́ni tó bá kú ní kèfèrí ìsẹ́mẹ́ mọ́mù kí ní sọ mọ́mù Qurtubi nínú àwọn Málíkíyà ó ní pé fa'amma man mata àmẹ́ni tó bá wá kú faqad inqata'a anhu ar-raja ìran kan pọ́ lọ́wọ́ ọba lè kẹun ìran kan pọ́ lè di mùsùlùmí ó ti lọ́nu sọ pé ó ti lọ lè lọ fala yud'a lahu a kìí ṣàdúà fún ọ̀gbọ́ fala yud'a lahu a kìí ṣe kí ni o a kìí ṣàdúà fún tọ́ bá rí báyìí gbogbo àwọn tán ń bẹ lábẹ́ ìntàwọn eléyìí wí wọ́nranwọ̀nran ọ̀rọ̀ yìí
mùsùlùmí tó bá lẹ́sìn Ọlọ́run ọba ṣe àfà mọ́ fi ìwà kúfúrù hun mọ́ fi họmú wò mọ́ fi irun mú wò gẹ pẹ̀lú mọ́ fi họmú bí àforí ọká họmú ni mọ́ sì fi irun mú wò torí pé ìwọ rẹ̀ ordinary pé gbóòórùn rẹ̀ lásán máa bá tèèyàn jẹ́ ni Ọlọ́run wa man yakfur bil iman ẹni tó bá ṣe kèfèrí mọ́ nígbàgbọ́ faqad habita amaluhu iṣẹ́ rẹ̀ bàjẹ́ nù wa huwa fil akhirati minal khasirin inú ẹni òfò ní ó wà ìwọ náà wò ẹni tó ṣe kèfèrí papọ̀ mọ́ nígbàgbọ́ kìí ṣe tí ó tiẹ̀ ní ìgbàgbọ́ rárá o tó bá rí bẹ́ẹ̀ gbogbo kìrìsìtẹ́nì àbí ẹlẹ́bọ tí máa ń gbọ́rọ̀ àwọn eléyìí tínú rẹ̀ wá dùn kóun máa kọ̀ntínú àbọ́mọ mùsùlùmí tó náà pé ní kọ́dà àfáàjákùn ní láwọn àfáà sọ eléyìí ọ̀rọ̀ rẹ̀ ò ṣe gbàgbọ́ torí tó parọ́ mà nẹ́bì kò ní le fún láti parọ́ mọ́ àwọn èèyàn tó kù dé fún ọ ní qualification kan qualification anábì Muhammad sallallahu alaihi wasallam náà qualification tó ní nígbàtí ànábì nù ní àwọn kan ságbà àwọn ni wọ́n wá jáde pé ní nínú àwọn táwọn jọ wáyé èmi ni mo súnmọ́ Muhammadu ni wọ́n ń bi wọ́n ní béèrè ni wọ́n ń bi wọ́n ọwọ́ bá débì kan wípé ní ǹjẹ́ kó tó máa sọ pé ànábì lòun yìí jẹ́ máa parọ́ ó ní kí parọ́ o olóhun bí ọ toró òun mọ̀ wípé ní faqad kuntu a'lamu toró ti yé mi ní annahu lam yakun li yadhara al-kadhiba 'ala an-nasi fa yakdhibu 'ala Allah wípé láyéláyé kò ní mọ́ wà láyé kọ́ mọ́ parọ́ mọ́ àwọn èèyàn kọ́kọ̀rọ̀ wá wò sùnsùn kọ́ mọ́ wá parọ́ mọ́ lọ́hùn orí báhùn nínú qualification nẹ́bì tí kèfèrí mà nẹ́bì mọ̀ àmọ́ mùsùlùmí wá parọ́ mà nẹ́bì dákun nígbà tá a bá rí tà nẹ́bì yàn ọwọ́ rẹ̀ kókò ní parọ́ máwọn àfá ṣe rí pàwọn ilé yóò ṣe gbàgbọ́ irú àwọn ilé ìkọ́dà yóò ní gbàdíìsì lẹ́nu wọn lòun náà fi lóhun èlò àdíìsì olèlò àdíìsì ó sì wá lò torí pé kùrọ̀ ògírígbájú òkùrọ̀ ní irú yín ọparọ́ mà nẹ́bí jọ òní ẹwà wòye rọ́ tó pa ọparọ́ ilé iná báyìí ní sí ọlọ́kan rẹ̀ ó tún ti parọ́ káàkiri ọparọ́ mọ́sọ̀ Bukhari ọparọ́ mọ́sọ̀ Muslim ọparọ́ mọ́ Ahlus-Sunnah àwọn àfá wọn àbẹ̀wọ̀n sànú àlùmọ́ gbogbo tó bá fẹ́ Ọlọ́run ọba rẹ̀ ní dáadáa ọgbọ́sẹ́ ọgbọ́ eléyìí gan tó lọ́tọ̀ kó lè mọ̀ pé kọ́dà ní tí gbogbo tó bá lè rùkélé yọ mọ́ pèpè sí tẹ́ ẹ bá rí kọ́ fẹ́ dòótọ́ ẹ̀wọ́ àwọn àfẹ́sìn tẹ́ bí lọ pẹ́tọ̀ agbọ́ ti jákúmọ́lù sọ báyìí ẹ̀ tó parọ́ mà nẹ́bì wàláhì kò sí tí ò lè parọ́ mọ́ náà àlùmọ́ yìí mọ́ so pín fẹ́ kó gùn jù kọ́ lọ́wọ́ sànú wa Ọlọ́run kò mú ọdún lórí dédé àfáà mọ́tàn ara rẹ̀ o tó bá wá ní rárá ẹ sọ fún pé ní kí wá nífẹ̀ẹ́ kan jẹ́ mùsùlùmí sí ẹni tá a bá tọrọ àforíjì fún tọ́lọ́run bá gbà yọ wà lìjẹ́ náà kọ́ máa lọ ṣe kìrìsìtẹ́nì kọ́kọ́ ń fà tẹ̀sà láti Sunday rẹ̀ sí